mo kọ sára sí wọn ó dájú àkókò nírú wọn kò pé méjì ó dájú ṣáká. ẹgbẹ́ táyé ṣe ló làṣà lónìí ṣe wá. mo kọ sára sí wọn ó dájú àkókò nírú wọn kò pé méjì ó dájú ṣáká. ẹgbẹ́ táyé ṣe ló làṣà lónìí ṣe wá. àṣà Yorùbá ló jẹ wọ́n lógún tẹ́nitẹ́ni. igi sàǹtà tán àṣà wa dùn gan ó dára tẹnu kọ àwa lónìí ṣe. èyí ìjà ní èròǹgbà ẹgbẹ́ táyé ṣe ká máa gbàgbé àṣà ni wọ́n ń fẹ́. ọmọ Odùduwà o àwa lọmọ káàárọ̀ oòjíire àwa ní. ọmọ Odùduwà o àwa lọmọ káàárọ̀ oòjíire àwa ní. àwa lónìí àwa lọ́la láyé ṣe òní tẹ̀sí títí láéláé adúró wáhùwà tiwantiwa lábẹ́ aláṣẹ àtòlùdásílẹ̀ ọ̀làrúnrẹ́ iwájú Ṣàràfàdí nìyẹn. ẹja ló nínú ìbò ẹkùn ló ládé. ẹgbẹ́ táyé ṣe jígi àlọ́yè ire ní ọmọ Yorùbá ire ní tiwa. Táyéṣe Academy of Art and Culture ló ní kí gbogbo rí adé nílẹ̀ Yorùbá. Táyéṣe Academy of Art and Culture ló ní kí gbogbo rí adé nílẹ̀ Yorùbá. wọ́n ní kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Adéyẹyè ọba ní Ọ̀jájá ọba ní ilé Ọ̀ọ̀ni ọ̀fun Ifẹ̀ ọba tó lọ́lá yẹyẹ ire ní. Ògún òsì ẹni ìtàn ọba ní tòótọ́ bí àrùn. Olúwa kò tẹ̀lẹ̀ fún ọba Lámídì Adéyẹmí ọ̀la ìwọ̀lá ọ̀run rẹ̀ bàlàfin. ọba Mùnírùdín mi Adéṣọlá mo gbàlúdà orí adé mo wá wá. ọba Mùnírùdín mi Adéṣọlá mo gbàlúdà orí adé mo wá wá. ìjẹ́ Táyéṣe ni mo fẹ́ jẹ́. ẹgbẹ́ Táyéṣe ròyìn ọba Adéṣọlá làwa mi lámínísà tèmi ẹ̀dẹ̀ ọjọ́ àdálẹ̀ ayọ̀fẹ́lẹ́ jẹ́ lójú Elédùwà. ẹgbẹ́ Táyéṣe lónìí ìṣàkọọ́lẹ̀ ẹ̀ ọba tó gbẹ̀yẹ ní. wọ́n ní kí ọba Abodo Rashidi Adéwálé Àkànbí òwe Olúwo ọ̀gbìn ìwò ọmọ tẹ́nigbọ́lá ọba Adédọ̀tun Aláké ẹgbẹ́ Gbádébọ̀ Alárẹ̀mú ẹlẹ́kẹta fún orílẹ̀ Àwùjalẹ̀ ọba Síkírù bàbá Adétọ̀nà mi tó Káyọ̀dé. ẹgbẹ́ Táyéṣe ló ń kí yín. wọ́n ní ká lè pẹ́ lórí kẹ́mi kò púpọ̀. ọba aládé tóyìnbó Ògúnládé aládé lùsí Àkúrẹ́ olóyè mẹ́kùn igi tó ń sọ́dé gbogbo méjì àwọn ọba wà ní. ẹ̀mí agùn àmì àṣẹ. ó ti rìn títí kò sírú àjànàkú nínú igbó. ẹgbẹ́ Táyéṣe Academy of Art and Culture àṣà àtìṣe ló jẹ wọ́n lógún àkọ́kọ́ nírú wọn. wọ́n ní kí àwọn ọba wa nílẹ̀ Yorùbá wá o. n ò jẹ́ gbàgbé ọba Rilwan Akíolú Èkó Àkété ọba ọjọ́ àdálẹ́ nínú ọ̀la ńlá o. Yorùbá àwa ló làṣà. ọmọ Yorùbá wa ọmọ Odùduwà àwa lánìṣe ẹjẹ́ àgbè lárugẹ. èyí ni mission ẹgbẹ́ Táyéṣe nílùú ọba kárí ayé pátápátá. ẹ jẹ́ ká jọ ṣe ògbé kémigbé ni. ẹgbẹ́ Táyéṣe o àwa ló láṣà òwe láti ṣe wá. àwa ló láṣà òwe láti ṣe wá. Táyéṣe ìjàgbéga bẹ́ẹ̀ ni. Táyéṣe ìjàgbéga bẹ́ẹ̀ ni. àṣà Yorùbá dùn púpọ̀ olóyin gidi. àṣà Yorùbá dùn púpọ̀ olóyin gidi. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. ọ̀tọ̀ ní tọ́lú tọ́lú. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. ọ̀tọ̀ ní tọ́lú tọ́lú. ká má dàpọ̀ ó yàtọ̀ ní Gédéǹgbé. ó yàtọ̀ ní Gédéǹgbé. ó
kó yàtọ̀ nígèdè ń gbé Elédùwà àmà fún wọn ṣe lẹ́gbẹ́ táyé ṣe ń wé àṣà Yorùbá mi ò ti fò gan ẹjẹ́ àgbè èmi ò gbé ìwọ ò gbé gbogbo wa ò gbé lárugẹ títí dọ̀la. ẹgbẹ́ táyé ṣe lónìí yẹn àṣà ti ṣe Yorùbá kó má rẹ̀ yín. ẹgbẹ́ táyé ṣe lónìí yẹn àṣà ti ṣe Yorùbá kó má rẹ̀ yín. lábẹ́ alájẹ bàbá dáadáa ni àṣà wa ni kó má bàjẹ́ o. lábẹ́ olórí àtolùdá sílẹ̀ Bọ́lárẹ̀wájú Sàràfàdí ní ilẹ̀ ni mo wí. àṣà ti ṣe Yorùbá kó má rẹ̀ yín. àṣà ti ṣe Yorùbá táyé ṣe Academy of Art and Culture. we represent Yorùbá culture. ilẹ̀ ni mo wí. àṣà ti ṣe Yorùbá àṣà ti ṣe wá. àṣà ti ṣe Yorùbá kó má rẹ̀ yín. àṣà ti ṣe Yorùbá kó má rẹ̀ yín.